Àjọkẹ́ ọlọ́run ló fọ́ ọlákẹ́ ẹnì kẹtọ́ lọ́hùn mi ṣàkẹ́ ọmọ ológo owó ṣàlàáfíì kẹ́ àkàndá ọmọ gbogbo ayé ní wọ́n kẹ́ ẹ̀gbọ́n ní orí àpèsí làjọkẹ́ òun mú wáyé ọpẹ́ fún bá tó kẹ́ nínú ayé kò kéré Àjọkẹ́ ẹni ńlá ni owó ọlọ́run ló kẹ́ tolówó tọ́lọ́rọ̀ tọ́lọ́ lálá Àjọkẹ́ tolówó tọ́lọ́rọ̀ tọ́lọ́ lálá Àjọkẹ́ ẹni àpọ́nlé ní Àjọkẹ́ àbíṣà ní Àjọkẹ́ ayáwáṣà ní Àjọkẹ́ àtúnwà pẹ́lẹ́ ní Àjọkẹ́ òjìgí gẹ́gẹ́ Àjọkẹ́ olùsíláhùn Àjọkẹ́ ikú máa pa Àjọkẹ́ kàrún máa ṣe ṣe o. Àjọkẹ́ ò dàda kó dòdò kó fọwọ́ pawú. Àdúpẹ́ gbèsè mi rẹ̀ ń lékún Àjọkẹ́ Fọlákẹ́ ọ̀rọ̀ tán pẹ́ ò ìdọ̀dún láyé Fọlájábà sí rọ́. Àdúpẹ́ gbèsè mi rẹ̀ ń lékún Àjọkẹ́ Fọlákẹ́ ọ̀rọ̀ tán pẹ́ ò ìdọ̀dún láyé Fọlájábà sí rọ́. Àdúpẹ́ ansa àdúpẹ́ àṣọpẹ́ tí sẹ́mi rẹ̀ ń lékún Àjọkẹ́ Fọlákẹ́ ọ̀rọ̀ tọ́pẹ́ ò ìgbọ̀dún láyé Fọlájábà sí rọ́. Àdúpẹ́ gbèsè mi rẹ̀ ń lékún Àjọkẹ́ Fọlákẹ́ ọ̀rọ̀ tọ́pẹ́ ò ìdọ̀dún láyé Fọlájábà sí rọ́. Nọ́sírí ọmọlúwàbí ọlá mi dé o ẹnìkan kí máa ń ṣàna ọjọ́ ti pẹ́ tí mo ti ń borí bọ́ọ̀bà kò béèrèdè òjò rí orin Ọlámídé àná sírí súnmọ́ mi lájọgbọ́n ìbò kò ṣe é lé ní mọ́kọ́ sámọ́ lámúyàrá òbí máa yàrá àrọ̀wù mọ́ yẹ́dínú ilé ìmọ̀ náà èyí tó jọ wá rí dájú pẹ̀lúrọ̀ kan dáhùn táyọ̀ bẹ́ẹ̀ ti pa fẹ́gẹ́ kákọrin kó sì ní súnmọ́ kó tún ṣe gbọ́ orí ńlá ni ẹni báwọn bá mi ló fi fún mo dúpẹ́ pé mo rà nígbà náà sí rí ẹni àfúnjà tó ń sẹ́yìn bẹ̀bẹ̀ pẹ́ fún mi kíláwọ́ mi ó tọ́jú báyìí lọ Ọlọ́run bá mi ṣe tèmi lákọ̀ọ́lá kí n rọ́wọ́ mú o. Àdúpẹ́ gbèsè mi rẹ̀ ń lékún Àjọkẹ́ Fọlákẹ́ ọ̀rọ̀ tọ́pẹ́ ìdọ̀dún láyé Fọlájábà sí rọ́. Ìjẹ̀bú Òde là ń kọlù kórin lọ. Ìjẹ̀bú Òde là ń kọlù kórin lọ. Ilé Àjọkẹ́ Fọlákẹ́ ọmọ rọ́mọkẹ́ àyànsájú Abíọ́dún obìnrin rere Èkìbí Àjọkẹ́ Alájábà sí rọ́. Àwọn tí màmá mi Àfọláṣadé o Àríkẹ́ Jùmọ̀kẹ́ Alájámọ̀ ṣúra lólè lọ́dún nínú sẹ̀mí tọ́pẹ́ ọ̀rẹ́ ní lólè lọ́dún ayin nínú sẹ̀mí tọ́pẹ́ 16 of March is all about you Àjọkẹ́ àòfin ikú máa rántí rẹ̀ ọ̀rẹ́ ní Àjọkẹ́ àìsàn ojú èdè la fi ń dúpẹ́ olékun lọ́dún lálàáfíà nínú ọlá Fọlákẹ́ ìsẹ̀mí rẹ̀ tó gomi ní mímí. Àdúpẹ́ gbèsè mi rẹ̀ ń lékún Fọlákẹ́ ọ̀rọ̀ tọ́pẹ́ ìdọ̀dún láyé Fọlájábà sí rọ́. ìdágẹ́ Blake bèbí yánu ni ara ire lọ́ba fàyè rẹ̀ dá fàyè ó ṣe é láàrin kọ́ṣe àwọn ẹnìrè obìnrin tó níwà mẹ́wàá ọmọ rẹ̀ aya rẹ̀ lọ́dẹ̀ ọkọ ẹ̀sùn ló jẹ́ Àjọkẹ́ ọmọ ládìkú pọ́bà àṣírà inú rẹ̀ pẹ̀lú àrẹ̀lẹ̀ tí ó ní tó sọ ẹ̀jẹ̀ ní àbí ìta
láyé yẹ sí òṣìṣẹ́ jìyà kó tó dẹni tí ó ní owó yẹn kó wá torí ẹ̀ wá àwọ̀ ìwájọ́ wa ó ìwájọ́ wa ló mọ̀ rẹ́jọ̀rẹ́ mọ́ ṣe àfi bí màmá mi Àfọ̀nlá Ṣadé. àdúpẹ́ pèsè alájà bá sí ọ̀tún ní oko ọdún Fọlákẹ́ ọmọ ẹ̀ bá kò ní jáṣe mọ́ láyé Fọlákẹ́ bá sí ọ. ọmọ tí a nà gẹ̀ẹ́flẹ̀ kí bèbí bó ti rí o orin ọpẹ́ 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 màlá ó màdá ẹnu tó ti jẹ́ kókó tó jẹ́ jòjò Àjọkẹ́ ló wá ń jẹ́ bí ìlú tọpẹ́ ara tí ó ti wà kìsà ló wá dára wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀gá aṣọ ńláńlá Àjọkẹ́ àmọ́lẹ́wà ọmọ ọ̀dà tán ebi ni ọba ṣẹ̀dá rẹ̀ pé láyé Àjọkẹ́ báwọn kan pẹ́ kan tí wọ́n ń bínú ìṣẹ̀dá rẹ̀ pípé kó bàjẹ́ asán lájẹ́ iwájú lọ́pá ẹbí tí máa rẹ̀ sí iwájú lọ́lá rẹ̀ ó máa rè lọ́lá òun ṣe ńlá. àdúpẹ́ pèsè mi rẹ̀ ń lékún Àjọkẹ́ Fọlákẹ́ ọmọ ẹ̀ bá lọ́dún láyé Fọlákẹ́ bá sí ọ. ọlọ́jọ́ bí dìde wájú ìjọ ọpẹ́ òkúlùmù kẹ́ ìjẹ́lẹ́kẹ́lì ọ̀rọ̀ àmàjò àwọn ọ̀tá ẹ ni wọ́n ní sọ̀rọ̀ títí ẹ̀kọ́ ayọ̀ ní tiẹ̀ ìsẹ̀mí àdùn títí dalẹ̀. ọ̀pọ̀ ọdún ẹ̀ní Alájọkẹ́ mi Àfọ̀nlákẹ́ ìgbà ọdún láyé ọdún kan fún ẹ bá sí rántún àlékún ọlá nínú ilé rẹ̀ ọmọkẹ́ ayọ̀ àti dùnnú àfi ẹ̀ṣọ́ rẹ̀ títí dalẹ̀ àlékún owó àṣírí bíbò tọ̀dọ̀ lọ́hùn oníwà ẹtì Àfọ̀nlákẹ́ mi ẹni rere àyà ṣáájú onífọ́dún yìí ìṣògùn láyé àkàlà màjò èèmà ìpọ́ndún jẹ́ onísọ́pọ̀ lọ́lá Ọlọ́run wa tún ṣe púpọ̀ ọdún láyé ọlọ́jọ́ bí ó ọmọ ọlọ́jọ́ bí dìde wájú ìjọ ọpẹ́ òkúrùmù kẹ́ni jẹ́lẹ́ńkẹ́ni ọ̀rọ̀ àmàjò àwọn ọ̀tá ẹ ni wọ́n ní sọ̀rọ̀ títí ẹ̀kọ́ ayọ̀ ní tiẹ̀ ìsẹ̀mí rí àdùn títí dalẹ̀. afẹ́kọ́ ìlà máa ń fẹ́ràn owó láyé Àjọkẹ́ Adé ó máa ní dẹ́ni ẹ̀tẹ́ láyé ogun ta mi ó ogun ẹgbà mi ara dúdú tèmi bá mi Àfọ̀nlákẹ́ mi kò máa ní tẹnu rẹ̀ bọ́ láyé bàbá ọ̀fọ̀ ayé onígbà ọ̀sán dẹ̀dẹ̀rẹ̀ ìjì oníjà àjòmínú àgbọ̀n bá sí rántún ìjì ayé onígbé ẹ lọ tọkọtọmọ gbogbo ẹ̀dá tó bá ní lọ́kàn pé kò sọ fún àgbàpọ̀ ẹkú àfi ẹ́ sílẹ̀ ayé torí gúnugún má ṣe dìtẹ̀ ilé ayé Àjàbá síra àṣẹ ìṣọ̀pọ̀ ọdún láyé ọlọ́jọ́ bí dìde máa jó ìjọ ọpẹ́ òkúrùmù kẹ́ ìjẹ̀lẹ́ńkẹ́yìn ọ̀rọ̀ àmàjò àwọn ọ̀tá ẹ ni wọ́n ní sọ̀rọ̀ títí ẹ̀kọ́ ayọ̀ ní tiẹ̀ ìsẹ̀mí rí àdùn títí dalẹ̀. ọmọ Ìjẹ̀bú alárẹ̀ Ọmọdé Ìjẹ̀bú alárẹ̀ ọmọdé ọmọdún mọ̀sùn ọmọdé Ìjẹ̀bú alárẹ̀ ọmọdé kùlẹ̀ màmá mi Àjọkẹ́ Adé Àfọ̀nlákẹ́ mi Alájà Bàsírátù mi ìwọ ni mo ń ké sí torí tábà kórè akọni àfidà halẹ̀ tábà fọ̀pọ̀ ní àmà àlè ojú rẹ̀ àpọ́n tábà àwọn kọ̀mọ̀kan bí rẹ̀ orí rẹ̀ àwọn àbíọ́lá ńlá Alájà Bàsírátù mi o mo ní ṣe mí ìwọ lọ́mọ oníjẹ̀bú òde ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọdúnmadé mọ̀sùn pẹ̀lú ẹ̀jẹ̀ Ìjẹ̀bú tí náwó sí ilé tó ìbò tó kówó dé ọmọ ajídẹrú gẹ́gẹ́ bí ẹni ìdẹran ìwọ lọ́mọdé fìlà hágáyè tó ní tó bá pẹ́ títí ìran òbí a máa jó bó sì lè wù kó pẹ́ tó ìran ìlà àgó ìkan wẹ̀wẹ̀ jẹ ṣùgbọ́n bó tilẹ̀ wù kó pẹ́ tó làákàyà àwọn bàbá yìí ò lè tó torí ojoojúmọ́ náà fi tuntun
Ìjẹ̀bú aláàrẹ̀ ọmọdúnmáde. Ìwọ ọlọ́mọ ẹlẹ́yẹ ògbógbò magazí yẹ̀yìn tẹ kòǹbẹ̀ bí àwo. Wọ́lọ́mọ dúdú lé o mọ́ bẹ́ẹ̀ ṣe o pupa tó mọ́ ṣe o sí nílé. Wọ́lọ́mọ mo rẹ́yẹ mi òrókò ìgbà tí mo kò tán ẹyẹ tí ìbò lọ. Mo ní tó bá wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. Tó bá wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. Tó bá tún Jẹ̀bú àmọ́ ẹni rẹ̀ sọ̀dọ̀ alágẹmọ. Ìwọ ọlọ́mọ onídókọ̀ àjòjì ò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ gbòòrò àdó ohun ẹbọra. Ìjẹ̀bú tí náwó sílé èkó ìbò tó dé. Nígbà kan kó wọ ọ̀hún dé lówó àwọn bàbá yìí ń pọ̀ sí. Lówó wá dòwò ẹ̀wù lówó ọmọ. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́. Kúkúrú Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó lọ́mọdé lágbà Ìjẹ̀bú owó. Ìtọ́ àtìtọ́ Ìjẹ̀bú owó ní Fọlákẹ́mi Àjọkẹ́ dojú ara rẹ̀ kìkì owó. Bẹ́nìkan bá wá sọ lẹ́nu kó fẹ́ràn owó. Dákun bá fún ọ lẹ́sìn ìpẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ. Iṣẹ́ òun yìí iṣẹ́ òun yìí ọ̀rọ̀ ló wẹ̀ ẹ̀yìn bá tẹ̀lé wù kó jáde wá wí náà. Ó ti ṣọdún èyí náà oníbẹ̀rẹ̀ ìlògbọ̀dún láyé lọ́lọ́ ọlọ́run aláwùrà. Fọlákẹ́ borí ìrẹ́bà wo mo jẹ́ kápò tèmi tó ga. Aṣọ́dún máa dún lọ́dún yìí ajẹ́. Aṣọ́dún máa dún lọ́dún yìí ajẹ́. Àjọkẹ́ Adé Fọlákẹ́mi ọlá ọlọ́run àdòdó.